mo ti sọ síwájú ṣé ẹni tó bá fojú di ìran tán pè ní ìran Fúlàní ó yẹ káwọn èèyàn lọ máa ṣe research kán lọ máa kà ń pa wọn bá a ṣe ń ronú kọ́ náà ṣe ń ronú o ìrònú wọn yàtọ̀ pátápátá ohun tí wọ́n dẹ̀ fẹ́ achieve ní Nàìjíríà wọn kò sí tí wọn ò lè ṣe láti make sure wípé ó wà realized nítorí pé gbogbo ẹ̀mí wọn ohun tó dálé lórí nìyẹn ó nídìí tán fi ní kí wọ́n má kọ́ mọ́ ní history ní school mọ́ náà nígbà ayé Ọbásanjọ́ òun ló fi jẹ́ pé ẹ máa rí àwọn ọ̀dọ́ wa lónìí gbogbo ohun tó yẹ kán mọ̀ wọn ò mọ̀ now tí àwọn Ọ̀yọ́ Mèsì bá ti yan ọba yẹn wọ́n á kàn fún gọ́vnà stamp assign ó tán ṣùgbọ́n àwọn ti wà lórí ẹni tán máa fi jọba wọ́n ti ń plan ẹ̀ even kálàáfin tó kú torí pé wọ́n ti wo pé ọ̀nà wo làwọn máa gbàgbà Ọ̀yọ́ yẹn lọ́wọ́ ìran ọmọ káàrọ̀ oòjíire ọ̀gbẹ́ni tí wọ́n fẹ́ lò òun náà ní Gbádégẹṣin tí gbogbo wa ń gbọ́ tá ń kà tá ń gbọ́ ní news Gbádégẹṣin yẹn ni wọ́n ní pé gbogbo ọpọlọ ẹ̀ gbogbo orí ẹ̀ bí ìgbà pé wọ́n gbé orí Fúlàní sí ní ìrònú ẹ̀ torí pé ọ̀dọ̀ Ẹ̀sọ́tàn Sókótó yẹn gan ló ń gan dàgbà sí látòrí bàbá ẹ̀ wọ́n mú ẹ̀sìn Islam yẹn bí ìgbà pé wọ́n dẹ̀ ti gbà fún Sultan so wọ́n ti ọ̀gbẹ́ni yẹn wọ́n ti position ẹ̀ sílẹ̀ kì í ṣe pọ̀ bá òótọ́ sí ìdílé ọba náà ló ti wá ṣùgbọ́n ògbólógbòó ọmọ àlè làwọn yẹn nítorí pé Islam òun ni first lọ́dọ̀ tiwọn now ìgbà t'Aláàfin kú wọ́n gbówó fún àwọn Ọ̀yọ́ Mèsì pé kán lọ parí iṣẹ́ àwọn Ọ̀yọ́ Mèsì tá a dẹ̀ ń sọ yìí náà gbogbo wọn náà Ṣẹbẹ́rí Báṣọ̀run ẹni tó jẹ́ pé òǹgan ló ń délé nígbà t'Aláàfin ti kú tó jẹ́ bí òǹgan ni bí alága níjọ́ tán fẹ́ ṣe ìfilọ́lẹ̀ ṣàríà tí tó bú mọ́ wọn lọ́wọ́ so wọ́n wá gbówó fún wọn nígbà táwọn ọ̀rúnmọlẹ̀ wa máa parí iṣẹ́ tọ́lọ́ máa mú wọn ìjà bá dé láàrin wọ́n yanra wọn jẹ lára àwọn méjì tí wọ́n fún ní owó tó bó ṣe yẹ kán fún wọn wọ́n lọ rí wípé wọ́n gba owó ju iye tí àwọn rò pé wọ́n gbà lọ gbàtà ṣìírí tó táwọn yẹn pé adúrú owó báyìí náà gbé fún wa lẹ́dẹ̀ fáwa lóye báyìí àwọn yẹn ló wá lọ bá gọ́vnà pé báyìí ni àwọn gba owó orúkọ èèyàn báyìí náà máa mú wá o àwọn Ọ̀yọ́ Mèsì ti gba bribe ni o ibi tí gọ́vnà ti mọ̀ wípé wọ́n ti fẹ́ gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá nìyẹn nígbà tó máa gbórúkọ dé tòótọ́ náà bá gbórúkọ Gbádégẹṣin wá bá gọ́vnà bá ní kò sí ní tó jọ ẹ ti gba bribe lórí orúkọ tí ẹ mú wáyé ẹ lọ yan ọba mi wá ìgbà tí gọ́vnà wá ní kàn lọ yan ọba mi wá wàhálà wá dé bá wọn torí tí gọ́vnà bá ti approve ẹ kò lè jọba náà bá mọ̀nà tán fẹ́ gbé gbà àwọn ọmọ oyè tó yẹ tó tọ́ sí náà wọ́n pọ̀ nígbà tán dẹ̀ ti mọ̀ pé ẹni tí àwọn Ọ̀yọ́ Mèsì fẹ́ lò nìyẹn oníkálukú náà ti ṣe kíni wọ́n ti jókòó jẹ́ ṣùgbọ́n gbà tó ti wá rí pé àwọn ní chance ní since the governor ti bu ọwọ́ lu Gbádégẹṣin ló bá di pé ó yá the highest bidder ló máa jọba ní oníkálukú bá gbówó fún wọn náà ń gbówó lọ́tún náà ń gbà lọ́sì àwọn òde rẹ́dí àti mú anybody àwọn fẹ́ rẹ́dí láti pé bó ti wù kó rí tá a bá ti yan ọba bó pẹ́ bóyá gọ́vnà Mákindé á kò lórí ipò ẹni tá a fẹ́ fi sínú ló máa padà wá ń bẹ̀ áyà máa wò ní á dẹ̀ máa ṣe business ó yá kó ní kálukú máa wá bid làwọn Ọ̀yọ́ Mèsì bá ń gbowó lọ́tún lọ́sì náà mọ orúkọ wá Mákindé tó dẹ̀ jọmọ kọ olóòrùn bá wò pé ókè ẹ tí ì mú orúkọ wá láti jọ ó yá gbogbo àwọn ọmọ òye tó yè tọ́ sí ẹ̀kọ́ orúkọ wọn wá lòun bá fi wá ṣe kíni ló bá fi invite bàbá Wàndé Abímbọ́lá pé kan dáfá lórí ẹ̀ tá gangan ní fáwọn gbogbo àwọn òye nígbà tán plan kú fún wọn ni gbàgà báyìí tí fámú ẹni tí fámú yẹn báyìí bọ́ ṣe ànánsì nìyẹn lọ́wọ́ wọn bá bọ́ ẹ rí i pé wọ́n jáporó gan-an àwọn onígbà kíníkan igbá wo nǹkan kan
tí gómìnà ní ẹ̀yin tó yẹ pé EFCC gan ló máa fi gbé yín lórí owó tẹ́ gbà ẹ máa délé ẹjọ́ you know wọ́n já poró wọ́n pariwo so bí ọ̀rọ̀ yẹn ibẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn so wọ́n ṣe iṣẹ́ lẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ wa tí kì í bá ṣe ẹbọ àti ètùtù ẹmọ Yorùbá ẹ máa rúbọ ẹ máa ṣe ètùtù ẹbọ kò sí tí Fúlàní bẹ̀rù tó ẹbọ àti ètùtù torí ẹ̀ náà ṣe ń ba ọ̀rọ̀ ẹbọ tó fi wọn dédé máa pariwo ẹbọ wọn mọ̀ ṣe rí ẹbọ àti ètùtù ó yé wọn gan ju ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lọ torí pé ìhun tí ẹ lè rí nǹkan kan ṣe sí nìyẹn ẹrú bọ sí lílù mara àtàwọn ọmọ lẹ́yìn wọn á tú àṣírí omi àtẹ̀yìn wọ̀gbìn lẹ́nu wọn á gbẹ̀yìn gbèrú wọn ṣáà ni ìyẹn ti yé mi sà ẹ ṣe sà mo fẹ́ fi àfikún sí kí n kàn sáré ráǹdẹ̀ jìnnà sí àwọn irúnmọlẹ̀ wa yẹn náà ṣe ń bọ́ náà báwo ló ṣe máa fẹ́ bọ́ búmi tó máa ihun tèmi fi ń proud ohun tó yẹ pé bí kí ládé báyìí mo kọ́kọ́ fẹ́ kó mọ̀ pẹ̀lẹ́ bọ ní mí ìwọ kan wá fẹ́ máa fẹ́ sọ́ọ̀dẹ̀ bú níwájú mi mo kàn wẹ̀ bí ẹni tó ti ya wèrè ní náà mo jọ mọ Yorùbá wa á pè mí lẹ́lẹ́bọ màá máa bínú gbogbo tẹ́ ṣe tẹ́ fi bá yí àwọn ọ̀ràn kan jẹ́ àwọn títí di ìsìn àwọn Haúsá kan wà tán sí ìṣẹ̀bọ but wọ́n ti pa wọ́n tó nǹkan kan because wọ́n ti fẹ̀sìn yẹn wọ́n ti fi kọ̀yìn àwọn ọmọ ya síra wọn ní lónìí nǹkan sìn wọ́n wá dẹrú ayérayé you know. Okay sir ìyẹn ti yé mi bẹ́ẹ̀ sà ẹlẹ́ẹ̀kejì ni wípé àti ẹ̀kọ́ dúpẹ́ náà because nígbà tí mo kọ́kọ́ gbọ́ kinní yẹn tẹ́lẹ̀ mo kọ́kọ́ wò pé Ọlọ́run á kọ́kọ́ bá mi máa ṣàánú Ṣèyí Mákindé ọpọlọ wọn á tún máa dàgbà sí ni gbogbo àdúrà yìí àlékún ló máa bá wọn mo kọ́kọ́ rò tẹ́lẹ̀ ṣe mọ̀ pé tí ó bá ń ṣe pé mo gbọ́ àlàyé dáadáa mo ti rò bìkọ́ mi èrè ánsà kò dẹ̀ sẹ́yìn tí mo lè béèrè lọ́wọ́ ẹ̀ mo kọ́kọ́ rò tẹ́lẹ̀ pé ṣókan gọ́vnà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ mo wọ̀ pé tí ó bá nídìí obìnrin ò ń jẹ́ Kúmọ́lú tó wọ́n dẹ̀ fi là ní àwọn òtún wọn sọ pé káwọn ṣe ní àpò ara wọn pé káwọn dèdè wọn pé wọ́n ṣe ń ṣe ó dẹ̀ rí bẹ́ẹ̀. ká lọ́gbẹ́ ní ẹná gbé sí ni ẹ kàn rí pé ó náà ká bẹ̀rẹ̀ sí wé wèrè tí. àdàbí ti ìlú Wò ìyẹn ó ní. ó máa kàn straight away ló máa lọ pledge allegiance sí Sokoto wọ́n gbá lè gbá nìyẹn wọ́n bá dẹ̀ ìyẹn ti yé mi bẹ́ẹ̀. gbogbo sáré àtọ́fẹ́ ṣáàbí ṣe yìí ó ń lọ straight nìyẹn ìlú abádàrú wà láàbù. ok ìyẹn ti yé mi bẹ́ẹ̀ mo wá máa ń sọ fáwọn èèyàn because ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ mo máa ń lọ sí Muslim country yẹn dáadáa traveller lèmi náà so mo wá ti máa ń rí débi pé even gan mo ti bá wọn pàdé rí tó yẹ pé bóyá ok mo wà ń Dubai lọ́jọ́ kan tó yẹ pé ìyẹn ó bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé àwọn máa ń sọ fún wa nílẹ̀ Yorùbá yẹn pé kò dáa kán máa dọ̀bálẹ̀ fún pé àálà wọn nìkan ni bòmúdẹ ti rí dáadáa ní Dubai gangan nínú airport ó dàbí pé bóyá ọ̀gá wọn kan dé àbí bóyá governor state ni ní ọdún yẹn báyìí ó dẹ̀ yàtọ̀ sí pé ó kọ́ bèrè ó kọ́kọ́ bí ìgbà tó fẹ́ máa kí sí ẹsẹ̀ ẹ̀yin á dẹ̀ máa sọ nílẹ̀ Yorùbá pé ọkọ̀kọ́ ń kọ̀yìn ọmọ Yorùbá síra wa nígbà tí mi wá rí ánsà fún yẹn mo kàn tún wá rí fídíò àáfàá kan lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ tó gba Ìlọrin lọ ẹ̀ẹ̀mẹ́ta ló ti dọ̀bálẹ̀ kó tó ẹ̀ẹ̀mẹ́ta ní ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti dọ̀bálẹ̀ mo mọ orúkọ ẹ̀mí ìkọ̀fẹ́ sọ́nu ẹ̀ẹ̀mẹ́ta ló ti dọ̀bálẹ̀ kó tó dé ọ̀dọ̀ ẹ̀mí Fúlàní ẹ̀yin adé máa sọ èdè ń bá mo dé sọ fún pé ọ̀tọ̀ ní ẹ̀sìn ìlú tó o ti wá kọ́ọ̀tù ẹ̀ ló gbọ́dọ̀ kọ́kọ́ já lákọ̀ọ́kọ́ ná débi pé táwọn èèyàn bá fẹ́ wọ̀ yín láàrin wọn ò ní rí yín wọ̀ tí lóorin dé gbọ́dọ̀ kọ́ yín lọ́gbọ́n kò wá kọ́ yín lọ́gbọ́n nìyẹn tó bá jẹ́ pé wọ́n ráyè gbé ọba yẹn fẹ́ni tó fẹ́ gbé fún lọ́yọ̀ọ́ tílẹ̀ Yorùbá ti bá nìyẹn o so ló fi because wọ́n mọ̀ pé ibẹ̀ yẹn strategic place ni wọ́n dẹ̀ ti ń dá ọgbọ́n láti jọjọ́ ẹ̀ òun ni mo ṣe notice ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé mo rí pé mi ò tún délẹ̀ dàbọ̀ ó ti yé mi bẹ́ẹ̀ yẹn. wàá tún délẹ̀ sí Ọlọ́run á ṣe o so gbogbo ọmọ Yorùbá tó ti ń gbọ́n sí tó máa ní má dọ̀bálẹ̀ iṣẹ́ àtàṣà ti wá ní
bó dẹ̀ wọ̀n ẹ́ náà ibẹ̀ lẹ ti máa rá àwọn ọmọ àlè ṣá, ibẹ̀ lẹ ti máa notice ara pọ́ìntì kan nìyẹn tẹ́ fi máa mú ọmọ àlè. Ó ìyá bẹ́ẹ̀ mọ̀ ni pé o mọ̀ pé wọ́n pọ̀ láàrin wa òbí gan. ẹ ní gbogbo àwọn àgbàlagbà ẹ ní òòṣà tiẹ̀ tó gbọ́dọ̀ máa kúnlẹ̀ bọ̀, ọ̀rọ̀ lásán báyìí ó máa súre ní gbogbo àtìgbà tó ti ń gbàdúrà. Òun mùsùlùmí kírísítẹ̀nì mi tẹ́lẹ̀ mi lọ ṣọ́ọ̀ṣì mọ́ ni, kò sẹ́ni tó kọ́ mi níwájú Ọlọ́run àtẹ̀yàn. Ọjọ́ kan ni mo wà ní Bámi ṣọ́ọ̀ṣì bá mo wa wà round up kérúbù, ẹjọ́ sà. ẹ máa kò mú kọfẹ́ Ẹ ti rẹ́tọ̀ sàn. kérúbù ni mo wà tí mo ti rí ọ̀pẹ̀lẹ̀ ifá tí mo dijú lọ́jọ́ yẹn kó tó di pé mo ṣàṣà àwọn nǹkan tó yẹ kí n ṣe, bọ́ mi ì fẹ́ sọ̀rọ̀ jù ń bẹ̀, bọ́ Ọlọ́run á fún wa ṣe lágbára Ọlọ́run. àṣẹ. Ṣeun sà. Ẹ káàbọ̀ sórí stage bàbá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ní ṣókí 1 to 2 minutes ẹ jọ̀ọ́, èrò pọ̀. Ẹ gbóhùn sókè sàgógó lè Ọ̀dà kí ọ̀dà 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 ọ̀dà. Ìbéèrè tí èmi kàn ní, mo kí bàbá ẹ kalẹ́ sà. Ìbéèrè tí mo ní láti ọ̀dọ̀ bàbá ni wípé a ti dúpẹ́ lọ́wọ́ wọn alálẹ̀ pé wọ́n ti tú àṣírí wọn nílùú Ọ̀yọ́, nítorí pé nígbà tó ń gbé àwọn ìgbésẹ̀ kan nílùú Ọ̀yọ́ tí wọ́n fẹ́ declare sàríà lọ yẹn, àwa bá wọn débẹ̀. Wọ́n rí i pé àwa ti débẹ̀ síwájú wọn lọ́jọ́ yẹn, lọ́jọ́ tó fẹ́ declare yẹn wọ́n gbéra wọn wá sí Ìbàdàn, ṣùgbọ́n wọ́n ní Ìbàdàn ní next place kan tó mọ̀ àwa náà tuntun dé Ìbàdàn. Àwa ò ní gbà fún wọn. àwa ibi tí ìbá wù kán fẹ́ gbé wọ̀ nílẹ̀ Yorùbá àwa wà ń bí dè wọ́n. Àwa gan wọn à ní gbà lẹ́rọ̀ fún wọn. A kò dúpẹ́ lọ́wọ́ Ṣèyí Mákindé, iṣẹ́ takuntakun ni bàbá ṣe. Ó yé àwa náà láti ilẹ̀, gbogbo iṣẹ́ géèmù tó play bẹ́ẹ̀ yẹn I understand. Ọlọ́run á túbọ̀ máa bá wa tì lẹ́yìn, ṣùgbọ́n kọ́ má dalẹ̀ ọmọ Yorùbá o, kọ́ má dalẹ̀ Yorùbá o, because ó tún lè dọ̀lá sí i káwọn náà tún yí òun padà. Ó ti da àṣà àti ìṣe Yorùbá. Ẹ̀rí kan á ti máa ṣe dáadáa lọ́kọ̀ tó gbà kan, ó lè jẹ ipò kan látó fún. Ṣe mọ̀ pé Babangida ní tán bá ti fẹ́ mọ́ ọmọ Yorùbá á ní kán fún lówó àti ipò. Ṣe mọ̀ pé nǹkan tó fi ń mú wa nìyẹn, tí Fúlàní fi ń mú wa nìyẹn. Owó àti ipò ni Fúlàní fi ń mú wa. Owó àti ipò tí ò dẹ̀ yẹ kó jọ wá lójú, nítorí pé àwa la ní resources ìlú yìí, àwa la ní. Wáì tí wá jẹ́ pé Fúlàní láwa máa control wa, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Bàbá, ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé ẹ jọ̀ọ́ bàbá, báwo la àwọn program wo la lè gbé kalẹ̀, àbí àwọn ètò wo la lè máa ṣe tí a fi lè máa jẹ́ kí àwọn ọba mọ ohun tó ẹ wo bí mo ṣe fẹ́ put ẹ̀ ó dà pé mo máa rán mi ìfẹ́ ṣe àwọn ọba. Kí la lè máa ṣe tí àwọn ọba tí wọ́n fi máa gbà fún wa, nítorí pé àwọn ọba ló ń dá wa dúró sójú kan. Mo sọ́rí láti sọ bẹ́ẹ̀. Àwọn ọba tó bá jẹ́ pé kì í ṣe ti àwọn ọba, wọn ò bí ìyáláyà Fúlàní dà, wàláì wọn ò bí wọn dà, wọn kéré gan. Kí ni ohun tí a lè máa ṣe láti pé tí àwọn ọba gan tó wá máa wò bí àwọn máa tiẹ̀ ti ibi tí àwọn ń tọ̀ kò máa ń ṣojú ọ̀nà, jẹ́ kó wọn padà sójú ọ̀nà. Kí ni nǹkan tá a lè máa ṣe bàbá? Ìbéèrè mi nìyẹn sà. ẹ ọ ṣe àkọ́kọ́ náà àwọn ọba yẹn, àkọ́kọ́ náà gbogbo wọn kì í ṣe nǹkan kan náà. Àwọn ọba tó jẹ́ ọmọ káàrọ̀ òjìrì gidi wà láàrin wọn, ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ti bàjẹ́ gan sẹ́ẹ̀. Ṣe rí àwọn tágbára wà lọ́wọ́ wọn kò ń ṣọba mọ́, so ipò táwọn ọba wà yẹn kán tó lè ṣe nǹkan kan wọ́n máa wo àwọn fẹ́ sọ báyìí, àwọn fẹ́ ṣe báyìí, kí ló lóṣèlú, kí ló máa, báwo ni gọ́vnà àbí president, báwo ló ṣe máa rí lára ẹ̀. Tí n bá sọ pé mo fẹ́ sọ báyìí ní public àbí mo fẹ́ ṣe báyìí nílùú mi, ṣé gómìnà tó wà bẹ́ẹ̀ ṣó máa dùn mọ́, ṣó máa fara mọ́ kán má lọ yọ mí nípò. Tó bá dẹ̀ yẹ pé as a collective kán fẹ́ pé kẹ́nu wọn kò kí gbogbo wọn lè jọ agree lórí nǹkan kan
wọ́n trust ara wọn pé alábọ̀